رمضان 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 يا حبيب. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، والصلاة والسلام على أشرف المرسلين سيدنا وحبيبنا محمد وعلى آله وصحبه وسلم. أما بعد، الإخوة في الله المستمعون في كل مكان، سلام الله عليكم ورحمته تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أما بعد، mo kí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti mùsùlùmí lóbìnrin àti mùsùlùmí lọ́mọdé àti lágbàlagbà fún ààwẹ̀ Ramadana tí Ọlọ́run ní kí ó bá wa láyé, kó bá wa láàyè, kó bá wa pẹ̀lú àlàáfíà, kó bá wa láàyè wa. Abẹ́ Ọlọ́run ọba àánú, ọba tó ní ká bẹ̀rẹ̀ ààwẹ̀ tọdún tó kọjá lọ, tó ní ká parí ẹ̀ pẹ̀lú àlàáfíà. Ààwẹ̀ tọdún yìí náà tá a bẹ̀rẹ̀ yìí, Ọlọ́run àánú jùlọ dákun jẹ́ kí a bá délẹ̀ láyọ̀ pẹ̀lú àlàáfíà ara. Ọlá inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna sha'naka huwal abtar. Naam, ohun tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lénìí ó ní ahamiyatu rodaa at-tabi'iyya, pàtàkì ìfún ọmọ ní ọyàn obìnrin. òun lọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lé lórí. hadhihi al-mas'ala ayyuha al-ikhwa amun la khasun. ọ̀rọ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí yìí kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan. ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ mùsùlùmí nìkan, kì í sì ṣe ọ̀rọ̀ kírísítẹ́nì nìkan, kì í ṣe ọ̀rọ̀ àwọn ẹlòmíì lásán nìkan. Gbogbo wa ló kó pọ̀. Gbogbo ohun tí jẹ́ èèyàn pátá òun ló kó pọ̀. Pàápàá ẹni tó bá gbà yí pé Ọlọ́run tó ṣẹ̀dá òun kò lè sọ òun nù tó bá fi òun mọ̀nà lórí nǹkan kan. Lórí bẹ́ẹ̀, ìwọ tó ń wò wá, mo fẹ́ kí o ṣẹ́ etí sí wa. Kó má jẹ́ sí pé o kàn ń wò lásán ni. Mo fẹ́ kó o gbọ́ ọ̀rọ̀ tí a fẹ́ sọ lórí pàtàkì ìfúnnilọ́yàn. Ẹ̀yẹ́ wa, ibi yòówù kí òdodo ọ̀rọ̀ ti jáde láyé, a gbọ́dọ̀ tẹ̀lé, a sì gbọ́dọ̀ kákún. A ò gbọ́dọ̀ ṣe pé ṣe bí ọ̀dọ̀ lágbájá ló ti jáde, ṣe bí ọ̀dọ̀ tàmẹ̀dù ló ti jáde. Kì í ṣe ẹni tá a fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ó ní. Ẹ jẹ́ ká kọ́ṣe Olúwa ọba tó dá wa. Ọba Bilkis ó sọ ọ̀rọ̀ kan nínú Al-Qur'an. Ó ní innal muluka idha dakhalu qaryatan afsaduha waja'alu a'izzata ahliha adilla. Bóyá wí mọ́ nìyẹn. Ó ní àwọn ọba tí wọ́n bá wọ ìlú kan, wọ́n bà ìlú náà jẹ́, wọ́n á pa ìlú náà rẹ́, wọ́n á sọ àwọn èèyàn ńlá bẹ̀, wọ́n á sọ wọ́n di yẹ̀yẹ́, wọ́n á sọ wọ́n di yẹpẹrẹ. Ó wí bẹ́ẹ̀, Ọlọ́run wá fèsì pé wa kadhalika yaf'alun.
ọlọ́run ní bí wọ́n ṣe é ṣe nìyẹn. níjọ́ náà Bílíkísù tó sọ̀rọ̀ yìí kèfèrí ni. ọlọ́run ò wá wò ó pé nítorí tọ́rọ̀ jáde látẹnu kèfèrí kó wá sọ wípé ọ̀rọ̀ kèfèrí lásán ni. ọlọ́run fúnra rẹ̀ sọ pé kàdálíkà yaf'aluna báwọn bá ṣe ṣe nìyẹn lóòótọ́. torí náà ọ̀rọ̀ tá a fẹ́ bára wa sọ ọ̀rọ̀ tó pàtàkì tó kó gbẹ nìkan kọjọ ni tí a gbọ́dọ̀ máa wò ó pé ta lẹni tó ń sọ ṣàmọ́ rí ni ibo ló ti wá. lórí bẹ́ẹ̀ kí a ṣe tí ká gbọ́n tí a fẹ́ bára wa sọ. náà àkọ́kọ́ ọ̀rọ̀ Ọlọ́run èyí tó bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìfún ọmọ lọ́yàn inú ṣẹ̀ríà Islam. tá a bá ń dárúkọ ṣẹ̀ríà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló máa lérò wípé bóyá kí wọ́n fúnyàn ní bílálà òun nìkan ni wọ́n ń pè ní ṣẹ̀ríà. bóyá tí wọ́n ń pè ní ṣẹ̀ríà òun ni kí wọ́n géèyàn lọ́wọ́. bóyá tí wọ́n ń pè ní ṣẹ̀ríà òun ni kí wọ́n géèyàn lórí. bó tiẹ̀ jẹ́ pé tí wọ́n bá tírèsì ọ̀rọ̀ criminal case ó lè lọ sórí pé ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ kí wọ́n gé lọ́wọ́ kí wọ́n gé ọwọ́ ẹ̀ nínú ṣẹ̀ríà ló wà. ọ̀rọ̀ ṣẹ̀ríà ẹ̀sìn wà nínú ẹ̀. ọ̀rọ̀ ṣẹ̀ríà ìbára wa jọṣepọ̀ ó wà nínú ẹ̀. ọ̀rọ̀ ṣẹ̀ríà ètò nípa bá a ṣe fẹ́yàwó bá a ṣe lóyún bá a ṣe bímọ bá a ṣe tọ́ ọmọ ó wà nínú ṣẹ̀ríà èyí tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí tó jẹ́ ìkan nínú ọ̀rọ̀ ṣẹ̀ríà. nínú ẹ̀ criminal case wà ńbẹ̀ tí a mọ̀ sí alìjànàyàt. nínú ẹ̀ ọ̀rọ̀ ogún pínpín ó wà nínú ṣẹ̀ríà Islam. lórí báyìí èyí tá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí ìkan nínú ṣẹ̀ríà Islam ni òfin Islam. ìhà tó kọ sí àwa Ìsìláàmù òun là á sọ bí wo bá ti wá gbọ́ tó bá rí i pé ó kan ìwọ náà bẹ́ẹ̀ yẹn ń gbòjẹ́ pé yànjọ ni wá. Olúwa bá wa ó bá gbogbo wa sọ̀rọ̀ wípé bá a ṣe ń láti fọ́mọ lọ́yàn. ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ń ṣe àdúrà a máa ṣàdúrà pé ọlọ́njẹ́ á jèrè ọmọ ọlọ́njẹ́ á jèrè ọmọ. ọ̀nà tá a fi wá gbà lè jèrè ọmọ òun ló darí wa sí báyìí. ká lọ sínú Al-Qur'anil Karim nínú Suratul Baqara àyà 233 Quran 2:33 ibẹ̀ láti rí ibi tí Ọlọ́run ti sọ wípé wàlíwàlídàt yurdi'na awladahunna hawlayni kamilayn limani arada an yutimma ar-rida'a wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf la tukallafu nafsun illa wus'aha la tudarra walidatun biwaladiha wala mawludun lahu biwaladihi. ọ̀rọ̀ Ọlọ́run yìí ó ń sọ fún wa wípé waliwalidat ẹ̀yin ìyá ọmọ tẹ́ ń bímọ àṣẹ Ọlọ́run sí yín nìyí. ó ní yurdi'na ẹ fún ọmọ yín yurdi'na awladahunna kí wọ́n fún ọmọ wọn lọ́yàn hawlayni kamilayn fún odidi ọdún méjì tí yóò pé pérépéré limani arada an yutimma ar-rida'a fẹ́ni tí ó bá fẹ́ wípé kóun fún ọmọ lọ́yàn di àsìkò tí Ọlọ́run pàṣẹ ọdún méjì òun lọ́lọ́run pàṣẹ tó ìkan nìyẹn. wa 'ala al-mawlud Ọlọ́run wá ní tí obìnrin ra wí yẹn wípé kó fún ọmọ lọ́yàn fódìdí ọdún méjì
wa 'ala al-mawlud ó di dandan fún ẹni tí wọ́n mawludi lahu ẹni tí wọ́n bímọ fún tí í ṣe ọkọ rizquhunna oúnjẹ tí ọmọbìnrin tó fẹ́ máa bá fún ọmọ lọ́yàn torí òun ló ní ọmọ ọkùnrin ló ní ọmọ torí náà alayhi rizquhunna dandan òun ni kí ọkùnrin kó fún ìyàwó ẹ̀ tí ó fẹ́ bá fún ọmọ ní ọyàn kó fún lóúnjẹ wa kiswatuhunna dandan ni kó fún láṣọ bílímà àrùfì lọ́nà tó gbàdá kì í ṣe kó wá sọ pé kó fi aṣọ jù lórí tàbí kó máa fún ní oúnjẹ tí ò tẹ́ lọ́rùn oúnjẹ tájá ò lè jẹ náà ọlọ́run wá ní ẹni tó fẹ́ fún ìyàwó lọ́yàn àbẹ̀ tó fẹ́ fún ìyàwó ní oúnjẹ yìí la tukallafu nafsun illa wus'aha kì í ṣe pé dandan òun ni kí gbogbo ọkùnrin fẹ́ ṣe bákan náà rárá o ọlọ́run ò la nǹkan bọ̀ wá lọ́rùn àfi ń tágbára wa bá ká tó bá jẹ́ sí pé àyè tẹ́ ẹjọ́ wà pẹ̀lú ìyàwó òun náà ni kó jẹ ráìsì kó jẹ àmàlà kó jẹ ẹ̀bà dédé nǹkan yẹn ni kéèyàn máa fún un. látùdọ́ra wà lídàtún bí wà ládìá ìyàwó tó fẹ́ fún ọmọ ní ọyàn kò gbọ́dọ̀ wá kónira bá ọkọ ẹ̀ kò gbọ́dọ̀ kónira bọ́kọ kó wá sọ pé ṣe bó fẹ́ kí n bẹ́ẹ̀ fún ọmọ ẹ lọ́yàn ni pẹ̀lú ògo ọlọ́run ẹ máa ná 3,000 owó oúnjẹ lójúmọ́ ìsìláàmù ò fẹ́ nira fún ẹnìkan ó ní látùdọ́ra wà lídàtún bí wà ládìá bọ́kọ ò ṣe gbọ́dọ̀ fi ara ní ìyàwó ẹ̀ tó fẹ́ bá fún ọmọ lọ́yàn wala mauludun lahu bí wàládì bẹ́ẹ̀ náà ni ìyàwó náà ò gbọ́dọ̀ ní ọkọ lára kó lọ máa béèrè ohun tágbára ọkọ tí ò ká náà nínú àyá Al-Qur'ani ibòmí Suratu Talaq àyá 6 ó ní li yunfiqu sa'atin min sa'atihi bí ọlọ́run bá ṣe fún wọ bàbá ọmọ bágbára ẹ bá ṣe tó bẹ́ẹ̀ náà ni ó ṣe fún ìyàwó rẹ nípa títọ́jú ẹ̀ nígbà tó ń bẹ tọmọ lọ́wọ́ ẹni tó bá ní owó lọ́wọ́ dáadáa gbogbo nǹkan tíyàwó ẹ̀ ń fẹ́ àti ohun tó yẹ obìnrin yẹn ògo ò lérò pé wọ́n lè rà fóun kó máa ṣe fún nígbà náà ẹni tí ò bá wá ní wọ́n máa ń kùdírà àléhì rísíkù ẹni tó máa ń bá ní kí arísìkí òun mọ̀ níwọ̀n ọba fáliyún fi kí mímọ́ átáhù lọ déédéé ń tọ́lọ ń bá ṣe fún déédéé ń tọ́lọ ń bá fún òní kó náà ò ná nítorí pé tó o bá wò ó pé o tí ì nílé ní o wá fìyà jẹ ìyàwó èyí tó gbé sílé nítorí pé o tí ì ní ọlọ́run ṣàlùkáwà ní fún ẹ wípé tó o bá gbìyànjú láti lè ṣeun tágbára ẹ ká sayaj'alullahu ba'da usrin yusra lẹ́nìí agbára kẹ́ẹ̀jẹ gbúre ọlọ́bọ̀rọ̀ nìkan olọ́lọ́run ní kó máa wà fún yín pẹ̀lú ògo ọlọ́run tó bá dọ̀la àsìkí èyí tẹ́ ò fi máa jẹ tọ́kì àsìkí tẹ́ fi máa jẹ bọ̀kọ̀tọ̀ àsìkí tẹ́ fi máa jẹun tó wù yín ọlọ́run ó padà ṣe fún yín èyí tá a gbọ́tọ̀ yìí èyí ló jẹ́ ọ̀rọ̀ tọlọ́run tó ṣẹ̀dá wa tó mọ̀ ń tá a mọ̀ tó ṣètò ọmọ tó ṣètò ìyá ọmọ tó ṣètò bàbá ọmọ bí a ṣe lè fún ọmọ lọ́yàn òun lọ́lọ́run wí a wàá fọ́ sí wẹ́wẹ́ díẹ̀ ẹ rí i pé ìgbà tí ọlọ́run sọ fún wa èèyàn méjì ló ní ètò títọ́jú ọmọ èèyàn méjì ni àti bàbá àti ìyá àwọn méjèèjì
ó ní ẹrù ìgbà tí obìnrin wà nínú oyún, ó ní ìnáwó ẹ̀ wà lọ́rùn wọn. Ìnáwó ìgbà tóbìnrin wà nínú oyún ó wà lọ́rùn ọkọ. Ìyàwó ló ru oyún, wàhálà ìdààmú ní gbogbo ìgbà, wàhálà tọmọ máa kó sí tìyàwó nìyẹn. Ọkọ ni ó máa náwó gbogbo bí oyún yóò ṣe ní nílá títí tí yóò fi dìgbà tó máa bí. Ẹlẹ́ẹ̀kejì, ìgbà tó bá bí tán, ìyá bẹ̀rẹ̀ iṣẹ́. Ìyá lọ́lọ́run pa láṣẹ wípé kó fún ọmọ ní ọyàn lódidi ọdún 2 gbáko. Limani arada an yutimma rodaa, èyí fún ẹni tí ó bá fẹ́ wípé kí ọyàn tóun fẹ́ fún ọmọ kó pé ọ̀ranyàn Ọlọ́run. Téèyàn bá fẹ́ kọ́ran ọyàn Ọlọ́run ó pé, ọdún mélòó ni yóò jẹ́? ọdún 2. Ṣùgbọ́n ẹni tí ò bá fẹ́ pé kí ọ̀ranyàn Ọlọ́run ó pé kò gbọ́dọ̀ less than oṣù 6. Ọdún 2 tọ́lọ́run wí fún wa ní àtoyún àti títọ́, tíbòmí nínú Al-Qur'an sọ pé hamuluhu wa fisaluhu salasuna shahran. Àtoyún àti fúnfún ọmọ lọ́yàn, títọ́ fúnfún ọmọ lọ́yàn ó gbọ́dọ̀ lo 30 oṣù. Àárín àsìkò yìí ìyá ní wàhálà tí ó ṣe nípa pé ó ru oyún, bàbá ní wàhálà tí ó ṣe nípa pé ó náwó lórí ìyàwó tó lóyún, ìyá ní wàhálà nípa pé ó ń fún ọmọ lọ́yàn ńgbà tó bí tán, bàbá ní wàhálà nípa pé òun ló ń wá oúnjẹ tí ìyàwó yóò jẹ lẹ́yìn ìgbà tó bímọ tán. Bàbá ní wàhálà lórí ẹ̀. Tó méjèèjì yìí ó jẹ́ ti bàbá àti ìyá. Ńgbà tọ́mọ bá ti já lẹ́nu ọyàn, bàbá nìkan ló kù. Ìnáwó orí bàbá nìkan ló kù. Ìmójútó ló kù lórí tìyá. Àṣẹ ti Ọlọ́run nìyí lórí ọ̀rọ̀ fúnfún ọmọ ní ọyàn fún wa. Nínú Islam tá bá fẹ́ sọ̀rọ̀ nípa òfin ẹ̀sìn kan, a wà nínú Kùránì, a wà nínú àdísì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, a wà nínú ọ̀rọ̀ àwọn àfáà. Ẹ wá jẹ́ ká gbọ́ ohun tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ohun tó sọ fún wa nípa ìfún ọmọ ní ọyàn, àti wípé ìjẹ́ tóbìnrin bá fún ọmọ lọ́yàn, ṣé oore ẹ̀ ayé nìkan ló ti fẹ́ rí? No. Ànábì wa Muhammad jẹ́ ká mọ̀ wípé obìnrin, qala Rasulullah sallallahu alayhi wa sallam, idha hamalatil mar'a, Ànábì ní tóbìnrin bá lóyún, kanat bi manzilati sa'imil qa'imil mujahidi bi nafsihi wa malihi fi sabilillah. Àyè tóbìnrin yẹn wà níwájú Ọlọ́run, ó wà láàyè wípé Ọlọ́run ti ń wò pé ẹni yìí ó gbààwẹ̀ o. Àwẹ̀ 30 ó ní ọ̀pọ̀lọpọ̀ ń gbà tó ní wọ́n la. Ọlọ́run á ti máa kọ ládàá wípé obìnrin yẹn gbààwẹ̀ fódìdí oṣù 9. Ọlọ́run ó kọ fún un. Al-Qa'im, náfílà òru, ń làwọn sọ pé à ń yàn nínú àwẹ̀ tó ní ẹlòmíì la. Obìnrin èyí tó lóyún ọmọ sínú, látijọ́ tó ti lóyún lọ́lọ́ ti bẹ̀rẹ̀ sí kọ́ fún wípé ẹni yìí ti ń kírun, ó yan lẹ́yìn gbò kọ́rọ̀ yàn tán, ó yan náfílà ní gbogbo òru ẹ̀. Ó di méjì. Al-Mujahid bi nafsihi wa malihi fi sabilillah. Ọlọ́run á kọ ládàá wípé ẹni yìí gbogbo ibi tó bá ti gbọ́ pé wọ́n fẹ́ ṣe wá sí yóò gbé rẹ̀ lọ síbẹ̀. Gbogbo ibi tó bá gbọ́ pé wọ́n ní ìdí tọ́lọ́run yóò náwó síbẹ̀. Ládàá irú ẹni bẹ́ẹ̀ wọ́n á fóbìnrin tó wà ní oyún. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ̀yin obìnrin, ẹ wo àyè tẹ́ wà níwájú Ọlọ́run.
fàyídá wàdà àti tóbìnrin bá ti wá bí ọmọ náà kalẹ̀ kánà láha mínàlẹ̀ ajir máa láàyádìrí ahadun máa hùwà ẹ̀san tí ọlọ́run ó bẹ̀rẹ̀ sí san látìgbà tó ti bímọ yẹn kò sí ẹ̀dẹ́ èèyàn kan tó lè sọ iye ládẹ́ pọ̀ púpọ̀ ní ìzọ́mì yìí nítorí pé tóbi ládẹ́ ẹ tóbi púpọ̀ fàyídà ardaat tóbìnrin yìí bá wá bẹ̀rẹ̀ sí fún ọmọ lọ́yàn kánà láha bikulli masotin kàádìlì itiki muharari min waladi ismail la ilaha illallah muhammadu rasulullah ládá tọ́lọ̀ wọ́n fún obìnrin yẹn obìnrin tó ń fún ọmọ lọ́yàn ládá ẹni tí ó lọ tú ẹni tí wọ́n ti fi okùn wàhálà sí lọ́rùn tó ti wọ gbèsè tí gbèsè náà ti wọ̀ lọ́rùn gbèsè tó lórí pé òun ò lè san tán láyé ládàárú ẹni bẹ́ẹ̀ òun náà ni wọ́n fún obìnrin yẹn fàídà faragátìmí rọ̀dọ̀ tó bá parí ọyàn tó parí ọyàn tó ń fún ọmọ dọ́raba malakun kẹrìmún alájàmbíha wàkọ́ọ̀lá ista anáfìlà amala fákọ̀dé gùfẹ́rà láàkì màlẹ́kà aláàánú kan a wá gbé ọwọ́ lé léjìká a ní kú iṣẹ́ káàbọ̀ níjọ́ tó bá gba ọyàn lẹ́nu ọmọ màlẹ́kà aláàánú yẹn yóò gbé ọwọ́ lé láyà a ní káàbọ̀ kú iṣẹ́ ẹni ọlọ́run gbé iṣẹ́ lé lọ́wọ́ tó sì ṣiṣẹ́ náà àṣeyọrí àti foríjì ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ pẹ̀lú ògo ọlọ́run má tún dẹ́ṣẹ̀ kankan mọ́ eléyìí lọ́rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam míì ọ̀nà tá ń gbà tá ń gbà tọ́jú obìnrin nílùú yìí tàbí ọ̀nà tí à ń gbà bá obìnrin lò ní ìlú yìí ọ̀nà tí ò dáa pípọ̀ ní o kọlùkálukú wà tá a bá ń gbọ́rọ̀ yìí nísìnyí ká lọ ṣéǹjì ètò ilé wa Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní tọkùnrin bá kọ obìnrin lẹ̀ ìdátọ̀ lẹ́kọ̀ọ́ rọ́júlù lè mọ́lẹ̀ tọkùnrin bá kọ obìnrin lẹ̀ wàá yà àbùlá tóbìnrin yẹn gbóyún kúrò lọ́dọ̀ ẹ̀ anfakọ̀ àlẹ́ yà hátà tàdọ́ àhàmlà ó gbọ́dọ̀ máa náwó lé lórí ó gbọ́dọ̀ máa náwó fún ọmọbìnrin yẹn hátà tàdọ́ àhàmlà tí yóò fi bí oyún náà kì í ṣe pé ṣe bó ti kúrò lọ́dọ̀ mi bó bá ṣe rí ó ṣe rẹ̀ wọ́n yí dàwádọ̀ àti a tó bá bí ọmọ yìí tán àtọ́ ha ajẹ́ra ha kó tún bẹ̀rẹ̀ sí fún ní owó ọ̀yà ipò ń tọ́ ọmọ gbogbo owó oúnjẹ tó bá fẹ́ jẹ aṣọ tó bá fẹ́ lò ní gbogbo ìgbà yẹn ó gbọ́dọ̀ máa rà fún un lásìkò tó ń tọ́ ọmọ lọ́wọ́ wàhálà ayúdọ̀ ráha ìlà ayẹ̀jìdà manuwa alhaswa ajẹ́ra mi ni ha àfi tó bá rí wípé ọmọbìnrin yìí òun ò lè gbà pé kí ó bá òun tọ́ ọmọ òun nítorí nǹkan kan tó ti rí ní ara ọmọbìnrin yẹn láburú á wá wá ẹlòmíì tí ó bá fún ọmọ lọ́yàn àṣàyàn ò fi bẹ́ẹ̀ sí ní ọ̀dọ̀ tiwa níbí torí náà ọkùnrin tí ìyàwó ẹ̀ bá fi ilẹ̀ má fi ilẹ̀ toyúntoyún o tọ́jú ẹ o láì jẹ́ bẹ́ẹ̀ o ti di ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run tọ́lọ́run ó sì bí ọ léèrè lórí ẹ̀ fàyídà rọ̀díta bìdálìkàlẹ̀ ajé ìdárọ̀díyàtì bìdálìkàlẹ̀ ajé fàyà àhákùbímìnira hátà tòfùtìmàhù tó bá ti gbà wípé ìwà burúkú tàbí nǹkan kan tó wà ní ara òun tàbí pé owó tó fẹ́ san fún ẹlòmíì níta láti bẹ́ẹ̀ tọ́jú ọmọ òun lè gba iye owó yẹn òun ló tọ́ láti tọ́ ọmọ ẹ̀ fúnra rẹ̀. àwọn kan lọ béèrè lọ́wọ́ bùnùbází àfáàwọ̀ àgbà tó ti padà papòdà ẹni tó jẹ́ olórí àwọn afúnni ní alanilóyè ní Saudi Arabia
wọ́n béèrè lọ́wọ́ bàbá yẹn pé tí ńgbà Ọlọ́run sọ pé ọdún méjì tọdún méjì yẹn ò bá pé ńkọ́ àbí tọdún méjì yẹn bá lé ńkọ́ sáà pé ọ̀rọ̀ ọdún méjì pé òun là ń sọ̀rọ̀ lé lórí ó ní òkè tọdún méjì yẹn bá pé tó bá wá lé ńkọ́ tí wọn ò dẹ̀ tí gbọmọ lẹ́nu tí wọn ò tí gbọyàn lẹ́nu ọmọ tàbí tí ọdún méjì yẹn tí ò bá pé kí wọ́n tó gbọyàn lẹ́nu ọmọ kíni wà nú ẹ̀ bàbá ní laharaj fìdálì ìdájà àti ilé ìgbìlẹ̀ hájá tó bá jẹ́ pé ìdí kan bùkátà kan ti gbéyàn lọ sórí wípé kí ọmọ má mú yàn pé ọdún méjì kò burú o ṣùgbọ́n al-wajibu minallah hawlayn ọ̀rọ̀ yan tọlọ́hun òun náà ní ọdún méjì bọ́tí bí nǹkan kan bá kọ́ dí tí ò fi jẹ́ kó pé ọdún méjì kò sáburú ń bẹ̀ á wá máa jẹ́ pé bitarabi bainal abawayn á jẹ́ pẹ̀lú ìyọnú látọ̀dọ̀ bàbá àti ìyá náà máa sọ pé òkè o jẹ́ ká gbọ́yàn lẹ́nu ọmọ yìí o bàbá ní ọmọ yìí ọdún kan àbọ̀ ló ṣì wá oníṣẹ́ mọ̀pára ní òun ọ̀pálà àfi ara òun ò tó nípa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbọ́yàn lẹ́nu ọmọ yìí ẹ jẹ́ ká gbọ́yàn lẹ́nu ọmọ yìí tí o mọ̀ pé iṣẹ́ ọwọ́ ẹ ìwọ bàbá ọmọ tó mọ̀ pé iṣẹ́ ọwọ́ ẹ kò tó nǹkan o kì í rówó pípọ̀ oúnjẹ tóun dẹ̀ ń jẹ oúnjẹ ò káwọn nínú níbi kọ́ mọ́ sì tún máa mú ọyàn ní ara òun tó bá ti wáyé bẹ́ẹ̀ tí wọ́n filẹ̀ lọ́dún kan tàbí ní ọdún kan àbọ̀ tàbí gbà táwọn méjì bá parupọ̀ lórí pé wọ́n fẹ́ gba ọyàn lẹ́nu ọmọ lílékún kọ́ ìjọ lè lé ọdún méjì ọlọ́ lè lé lọ́dún méjì dáadáa gbogbo àwọn bàbá wa kan báyìí ọdún mẹ́ta òní wọ́n fi mú yàn láyà ìyá wọn ọ̀pọ̀lọpọ̀ sẹ́ẹ̀tì àwọn àgbààgbà olóyẹ́pọ̀dún mẹ́ta ni wọ́n fi mú yàn lára ìyá wọn nígbà tó yẹ pé àwọn ìyá ti kà sí níjọ́ náà pé àwọn oníṣẹ́ míì ọmọ yìí làwọn fẹ́ tọ́ wọ́n sì rí àlùbáríkà ẹ̀ tó bá lé lọ́dún méjì kò sáburú tí ò bá pé ọdún méjì kò sáburú ń bẹ̀. Ramadan